Gbogbo wa níjọba ọ̀pọ̀lọpọ̀ ń tàjẹ́ ń ṣe ìmí wà níbẹ̀ tó jẹ́ pé bó tiẹ̀ jẹ́ wípé wọn ò ní túnṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n wọn á padà ṣe ẹ jẹ́ ká máa sọ ẹ jẹ́ ká tún túbọ̀ súnmọ́ ìjọba nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní tí a lè rí níbẹ̀ ó pọ̀ jù igi ẹgbẹ́ yìí tàbí iléeṣẹ́ yìí kò bá ti gòkè jù bá lù lọ ìyẹn entertainment industry ọwọ́ tó ń dùn wá ká má fi sábẹ́ aṣọ ẹ má dẹ̀ jẹ́ kí ẹnìkan sọ pé àfìmí ni gbogbo ẹni tó bá sọ fún wọn àárẹ̀ òníjọ sátidé wọn ò ní rí mọ́ òkú àṣẹ ilé bàbá èyí tí wọ́n fi sílẹ̀ kò ní bàjẹ́ o àní rí àtẹ̀yìnkú mọ́ o mo kí gbogbo ọmọ ẹgbẹ́ o mo kí ààrẹ pátápátá bí àsìkò yìí yóò tu tilé toko lára o ìgbó yín lẹ́gbẹ̀ẹ́ o ọlọ́run ní jẹ́ ẹgbẹ́ bá a ta o ara ò ní ní ẹnì kankan o àwa náà torí pé à ń bá yín dòwò pọ̀ ẹ̀yin náà dẹ̀ ń bá wa dòwò pọ̀ àsìkò tí a túbọ̀ mọ̀ sí dáadáa ẹjẹ́ àjọṣe o àjòjì ọwọ́ kan ìgbẹ́rù lórí o mo kí yín pé àkókò ara fẹ́ra adékọ́báyọ̀ àfihàn Pa Ola Omonitan tí gbogbo èèyàn mọ̀ sí Pa Ajimajasan ìwọ̀nba èyí tí àwa bá nígbà táwa darapọ̀ mọ́ eré orí ìtàgé ó jẹ́ ohun ìyàlẹ́nu fún wa ó jẹ́ ohun tí a lè sọ wípé ẹni tí Ọlọ́run yọ̀ǹda ọgbọ́n ìmọ̀ àti òye fún òun ni bàbá Ajimajasan nígbà tí àwa fi máa darapọ̀ mọ́ eré orí ìtàgé a ò tètè mọ̀ wọ́n ṣùgbọ́n nígbà tá a máa fi mọ̀ wọ́n ní eré kan tí wọ́n ṣe ńgbà kan tí wọ́n pe àkọlé ẹ̀ ní Bàtà Wàhálà nítorí pé kò sẹ́ni tó máa wo eré yẹn nígbà yẹn tí kò ní mọ̀ wípé gbogbo oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ nídìílé oníkálukú òun ni bàbá yìí lọ tú jáde tí wọ́n fi ṣe ẹ̀kọ́ fún àwọn ènìyàn lẹ́yìn ìgbà yẹn àwa láǹfààní àti súnmọ́ wọn nígbà tá à ń dàgbà díẹ̀díẹ̀ a rí wípé ẹni tó kó ọmọdé mọ́ra tó kó àgbà mọ́ra tí wọ́n máa ń gbìyànjú láti gba ọmọdé àtàgbà ní àmọ̀ràn pàápàá jùlọ láti lè má jẹ́ kí ìṣubú ó wáyé nígbà tí ẹnìyẹn bá ń tẹ̀síwájú nínú iṣẹ́ bàbá dáradára ni wọ́n tó bá jẹ́ pé aláǹfààní àti mọ ohun tí wọ́n ṣe tó kù díẹ̀ káàtó àwa máa sọ ṣùgbọ́n èyí táwa mọ̀ òun là ń sọ bàbá dáadáa ni wọ́n. Bàbá Ajimajasan jẹ́ ẹ ti gbọ́ nǹkan tí wọ́n sọ nípa wọn wọ́n jẹ́ bàbá dáadáa bàbá tó jẹ́ pé tó bá rí ẹ pé yà ń jẹ́ tó jẹ́ ọmọ eléré tó dẹ́rẹ̀ pé yà ń jẹ́ ó máa ràn ẹ́ lọ́wọ́ ìyẹn ò dẹ̀ ní pé lọ́la náà tí wọ́n náà bá ló lọ kó má gbà lọ́wọ́ ẹ̀ bàbá ẹ ti gbọ́ nǹkan tó ń sọ lẹ́ẹ̀kan bàbá náà tún jẹ́ ńgbà tí à ń gbà ayé wọn tán ní group Abẹ́òkúta èmi bá wọn ṣe dáadáa nígbà tó ń gbé Òkèjìgbò mo bá wọn ṣe kò sí gbogbo 13 episode tó ń ṣe ní NTA OGTV máa ń tì mí sínú ẹ̀ wọ́n jẹ́ bàbá tó jẹ́ pé ó máa ń make sure pé ó ní orúkọ. Late Pa Ola Omonitan, popularly known as Ajimajasan, is a world-class star from Africa, Nigeria. Gbajúgbajà nígbà ojúmọ́ àgbáyé ni wọ́n torí iṣẹ́ wọn kan kọjá Nigeria ó kọjá Africa àwọn tí wọ́n ń pè ní world class ni kò jẹ́ tó bá kàn wọ́n pé kàn wọ́n wà Africa kò dé Nigeria kò dé bìkan náà wọ́n ní world class rọ àwọn Africa ni wọ́n ń pè ní world class àwọn máa ń travel káàkiri àgbáyé bàbá jẹ́ kan lára wọn tí wọ́n gbé iṣẹ́ wọn káàkiri àgbáyé. Gbogbo bí ni mo ti máa ń sọ wípé àwọn ní ìkòkò àbí àmù tí abomimu ń bẹ odò tó bá dẹ̀ gbàgbé orísun ẹ̀ ibẹ̀ ni lóòótọ́ ni a lè fipá mú ẹṣin dé odò a lè fipá ní kí ẹṣin ó mu mi ṣùgbọ́n ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ gbìyànjú eléyìí sí àwọn ààrẹ wa nísìnyí àtàwọn tí wọ́n dé ohun tó kọ ẹgbẹ́ wọ́n tiẹ̀ kọ́kọ́ fipá mi ṣe ní gbìmọ̀ tó bá débẹ̀ bóyá omi ó mu un. Bàbá mi mọ̀ dábọ̀ àgbà máa wo bẹ̀.
ní kì í burú bàbá máa wo bẹ́ẹ̀ o ká gbé fẹ́kùn pa o. Ẹ padà wá náà ni tó ra fẹ́ kan lẹ́yìn ó dà ẹ ṣe. Thank you very much, my President Emeritus. I want to recognize the presence of our sister Nike Africana, and my brother àtìyàwó wọn, brother wa Yusuf Elébùté, akínyẹ́pẹ́ ẹkú gbogbo ẹ̀kú àtàárọ̀, ọjọ́ alẹ́ tí gbogbo wa máa dára o. Finally, I want to invite President General of Tampan, Nigeria and overseas, Ọ̀túnba Bọ́lájí Àmúsàn, Mr. Latin, to come and say something. Moki Baba Chief Abraham Olalere Paimo Emefa. Moki Emeritus President David Bamidele Odule. Moki Mama wa General Manager Cultural Center 1B Gangan Àṣà ti wà ìyá dáadáa ìyá àṣà Ọlọ́adékẹ́ pẹ́ fún wa. Moki Deputy President mi. Mo kẹ́yìn àgbààgbà ẹgbẹ́ tí ẹ wà níkàlẹ̀, mo kí gbogbo ọmọ ẹgbẹ́, mo kí olóyè àjẹrẹ sọ̀rọ̀sọ̀rọ̀ bàbá Sulaiman ọlọ́àjẹkẹ́ pẹ́ fún wa àdúrà yẹn lọ. Àwọn tí wọ́n sọ̀rọ̀ síwájú wọn ti sọ púpọ̀ jù nínú ọ̀rọ̀. Ìfẹ́ la fi gbé Tampan kalẹ̀. Tampan dẹ̀ jẹ́ ẹgbẹ́ tí ó pọ́n àgbàlagbà tó pọ́n wọn lé. Tóra mọ̀ pé bó ti wù ká pẹ́ tó àwa náà dàgbà níjọ́ kan. Kò wá ń ṣe gbogbo àgbà náà ni ó dìsáàfù tá a ṣe fún bàbá yìí. À ń pọ́n àgbà lé, ṣùgbọ́n àgbà tó bá ṣe iṣẹ́ débi tó yẹ kó ṣe dé, ó dìsáàfù ká sẹlẹ̀bírẹ̀tì tó bá wà láyé, ó dìsáàfù ká tó sẹlẹ̀bírẹ̀tì ẹ̀ tó bá tó pẹ̀yìn dẹ̀. Bàbá Ajimajasan ò fi ọjọ́ kan fi wá sílẹ̀ rí, gbogbo ń tà ń ṣe ni wọ́n ń ṣe. Ìbànújẹ́ ọkàn tó jẹ́ fún wa ni wípé àwọn òpin tí bàbá bá fún pé 88 lẹ́yìn ká sẹlẹ̀bírẹ̀tì wọn. Àwọn àti bàbá báwo ni tó bá di 85 àpò àṣepọ̀ ó dùn àpélé la fẹ́ ṣe fún bàbá, ṣùgbọ́n bọ́lọ́mọ sọ pé kan ṣe máa rí olóṣè máa rí. Gbogbo ẹ̀yin àgbàlagbà wa ẹ má fi wá sílẹ̀ kẹ́yìn yìí lè dá Ọlọ́run á jẹ́ kẹ́yìn gbogbo yìí ó dá o. Ẹ̀yin lẹgbẹ́ iṣẹ́ yìí lé wa lọ́wọ́, a dẹ̀ máa gbìyànjú lágbára láti make sure wípé ẹgbẹ́ Tampan ó ṣe ojúṣe ẹ̀ tó yẹ kó ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ǹkọ́ tí wọ́n ń pariwo ìyàwó ẹ̀yìn mọ̀ bá wímà general manager tí wọ́n ń pariwo wọn ò ṣe gbá wọn ṣàwọn fún ọ̀pọ̀lọpọ̀ ò ṣe dáadáa ní ẹgbẹ́. Ẹlòmíì ò dénú ẹgbẹ́ wa for the past 5 years tó bá sì ká ní kalọ̀ kówó ẹgbẹ́ wa, ṣé wọ́n tó tiẹ̀ wá bí ẹgbẹ́ débò kó máa dáwó lọ́mọ ní kalọ̀ kówó ẹgbẹ́ wa. Kò sí ẹni tó ṣe ojúṣe nínú ẹgbẹ́ tẹ́gbẹ́ wa ò dúró tì. Àpẹẹrẹ ìlàrí lónìí láti jẹta láti dé Ìbàdàn àpẹẹrẹ lọ ti alẹ́ ọ̀la àti ìparí àsọ̀rọ̀, ṣùgbọ́n eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa lágbára Ọlọ́run àní rí àtẹ̀yìn kú nínú wa o. Gbogbo ẹ̀ tó máa kú Ọlọ́run àti kí wọ́n dàgbà àfàágbó kó tó wọ̀. Mo fẹ́ sọ eléyìí lórúkọ ẹgbẹ́ Tampan àti ní orúkọ àwọn tí wọ́n jẹ́ aṣíwájú. In my capacity as the president of Tampan, with the special permission of my officers, led by His Excellency the Deputy National President. Gbogbo tó wù kó máa bí chief lérè pa ìmọ̀ nínú sí àwọn ọmọ ẹ̀ má bínú mọ́. Jẹ́ kó lọ sódò. Gbogbo tó wù tó ń dùn àwa tá a jẹ́ ọmọ bàbá rèé ó ṣe máa ṣe báyìí sáwọn ọmọ ẹ̀. Àwa náà bínú mọ́, ó ti lọ sódò, ó ti lọ mú mi níjọ́kíjọ́ lọ́dún kọdún nígbàkúgbà tọ́lọ́mbá ní àsìkò tó àwa la máa gbé e, àwa la máa ṣẹ̀yẹ fún ẹ kó tó wá tó gbà yẹn we are going to specially celebrate you. So as from today gbogbo ọmọ ẹgbẹ́ Tampan tó bá ní fíìmù tó mọ̀ tó bá báyìí ló lè play role yẹn ẹ bẹ̀rẹ̀ sí pé látòní lọ. Láti wákàtí yìí lọ gbogbo ọmọ ẹgbẹ́ Tampan tó bá pe Chief Abraham Olalere Paimo síṣẹ́ o ò gbọdọ̀ sọ pé ò ṣe. Bàbá ìwọ ọmọ rẹ
ọmọ ló bàbá rẹ̀. Thank you, God bless you. láti ẹsẹ̀ kìíní dé ìkẹrìnlá. Ènìyàn tí a bí nínú obìnrin ọlọ́jọ́ díẹ̀ ni ó sì kún fún ìpọ́njú. Ó jáde wá bí ìtànná ewéko, a sì gé ìlú rẹ̀. Ó sì ń fò lọ bí òjìji, kò sì dúró pẹ́. Ìwọ ti ṣíjú rẹ̀ wo irú èyí ni, wọ́n sì mú mi wá sínú ìdájọ́ pẹ̀lú rẹ̀. Ta ló lè mú ohun mímọ́ láti inú àìmọ́ jáde wá? Kò sí ẹnìkan. Ǹjẹ́ a ti pinnu ọjọ́ rẹ̀? Iye oṣù rẹ̀ ń bẹ ní ọwọ́ rẹ̀. Ìwọ ti pa ààlà rẹ̀, bẹ́ẹ̀ ni òun kò lè kọjá rẹ̀. Yípadà kúrò lọ́dọ̀ rẹ̀, yípadà kúrò lọ́dọ̀ rẹ̀, kí o lè sinmi títí yóò fi pé ọjọ́ rẹ̀ bí alágbàṣe. Nítorí pé àbá wà fún igi, bí a bá ké e lulẹ̀, pé yóò sì tún sọ, àti pé ẹ̀ka rẹ̀ tuntun kì yóò dá. Bí gbòǹgbò rẹ̀ tilẹ̀ di òpó nínú ilẹ̀, tí kùkùté rẹ̀ sì kú ní ilẹ̀, síbẹ̀ nígbà tí ó bá gbóòórùn omi, yóò sọ, yóò sì yọ ẹ̀ka jáde bí ewéko. Ẹsẹ̀ kejìlá, ẹsẹ̀ kẹwàá. Ṣùgbọ́n ènìyàn kú, a sì sàn dànù. Àní ènìyàn jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́, òun á dà. A ó pàdé létí odò. Ẹsẹ̀ áńgẹ́lì ti tẹ̀. Tó mú gàrà bíi kírísítálì. Lẹ́bàá ìtàn lọ́rùn. A ó pàdé létí odò. Ìwọ aláìmọye, ohun tí ìwọ fúnrúgbìn kì í yè bí kò ṣe pé ó bá kú. Mo wá síta láti wá sọ testimony nípa bàbá mi Ajimajasan pa Ola Omonitan Àkànjí.
Bàbá mi jẹ́ èèyàn kan tí ó nífẹ̀ẹ́ ọmọnìkejì púpọ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń sọ fún ìbílẹ̀ ẹbí wọn pé fẹ́ràn ọmọnìkejì. Nǹkan tó bá ní tó mọ̀ pé kíní yìí tó bá fúnyàn ó máa mọ̀ ní ara ni kó máa fúnyàn. Kì í ṣe nǹkan tó jẹ́ pé tó bá fúnyàn ó tiẹ̀ kí ẹ̀ bíi pé kan sọnù. Wípé irú àwọn kan báyẹn kò sábà ní èrè. Ṣùgbọ́n nǹkan tó bá fúnyàn síta tó mọ̀ pé kíní yìí o bí bóyá kéèyàn ní 15 naira kó fúnyàn ní 30 naira. Ó mọ̀ pé ó máa ká ẹ lára pé o fi owó yìí síta. Wọ́n ní pé nǹkan báyìí ní ká máa ṣe. Ní ẹ̀kejì wọ́n máa ń sọ fún lọ́pọ̀lọpọ̀ gbà pé ká mójútó ẹ̀kọ́ wa. Wọ́n ní nǹkan táwọn lè fún wa ò jù yẹn lọ. Ìgbà míì wọ́n lè má ní much. He keeps encouraging us to further more, to focus more on our studies, because that's the only thing that we can hold on to and achieve. And we can say that we have this through my academics, I have this through my academics. Ní ẹ̀kẹta, bàbá mi jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n fẹ́ láti máa ran ọmọnìkejì lọ́wọ́. Wọ́n kì í ro nǹkan tí àwọn máa pass through when helping others. They believe so much in helping others. And wọ́n tún wá jẹ́ nǹkan tó jẹ́ pé he encourages us when it comes to tithes. Tí ẹ bá fún bàbá mi ní iye báyìí, wọ́n máa make sure fún àwọn ọjọ́ ìdá mẹ́wàá. To the extent they pay, ìgbà míì tó bá ná owó ju iye tí àwọn ní lọ, wọ́n máa kọ sílẹ̀ pé mo jẹ ìdá mẹ́wàá iye báyìí, mo jẹ ìdá mẹ́wàá iye báyìí. And he keeps doing that. And ó jẹ́ nǹkan tí wọ́n fi lé àwọn ọmọ lọ́wọ́. And that's what we continue. And dáàdi mi ò fi jẹ́ wọ́n ti jẹ́ nǹkan tó jẹ́ pé no matter what wọn ò mú wa ya ilé kílé rí apart from church. Tó bá yọ pé church wo ló ṣé church wo tó bá yẹ church wo lọ you will allow me. But tó bá ṣe di pé wọ́n fẹ́ lọ kí ọ̀rẹ́ kan this he doesn't do that when he was alive. So ìjẹ́ kékeré nínú testimony tí mo lè sọ nípa dáàdi. A fẹ́ lọ àkókò tó pọ̀ gẹ́gẹ́ bí a ti pọ́n ní ìfìlọ̀ wa ṣùgbọ́n a fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ibi tí a jókòó sí náà fẹ́ ká di ojú ká sọ fún Ọlọ́run. Olúwa rán ọ̀rọ̀ tèmi sí mi, send my own word to me. There is a word meant for you in this place tonight. Mo fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí àkórí yìí, a consideration of the end. Ìrònú nípa òpin. Yorùbá sọ pé kò sóhun tó bá níbẹ̀rẹ̀ tí kì í lópin. Bíbélì náà dẹ̀ sọ gbogbo àmọ́ dáadáa. Oníwàásù orí kẹta láti ẹsẹ̀ kìíní sísàlẹ̀ pàápàá ní ẹsẹ̀ kejì. Ó ní ìgbà bíbí ni àti ìgbà kíkú. Ẹsẹ̀ kìíní ẹ̀ ní onírúurú ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún lábẹ́ ọ̀run. Lónìí, àwa ṣe ẹlẹ́rìí òpin èèyàn kan. We have come to be a witness of the end of a man. Ó tilẹ̀ pé years back nígbà tí wọ́n bí wọn àsì ń bẹ̀. But dandan ni pé ìbẹ̀rẹ̀ yẹn gbọ́dọ̀ ní òpin. Òpin yẹn wá ṣojú èmi àti ẹ̀yin lónìí. A jẹ́ ẹlẹ́rìí ẹ̀. Ọjọ́ kan náà làwọn kan náà ṣe ẹlẹ́rìí òpin èmi àti yín náà. Ṣùgbọ́n mo rí ìjìnlẹ̀ kan tí ò yé èèyàn tó jẹ́ pé èèyàn kì í fi ronú òpin. Èèyàn kì í fi ronú òpin rárá. Ìwé Deuteronomy orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n 32:29. Ó ní tí wọ́n bá gbọ́n tí òye yìí bá sì yé wọn, wọ́n ro ìgbẹ̀yìn wọn. But èèyàn kì í ronú òpin torí wípé àmọ́ time tó kù máa dé. Because òpin wa kì í ṣe kankan míì, ikú yìí náà ni. Ní ọjọ́ Friday, a fẹ́ lọ kí àwọn bàbá wa kan. Bàbá wa yẹn náà fún ọ láǹfààní ní àwọn 25 years. Ọ̀tá àpàdé ni wọ́n tó. Ìkan náà àwọn bàbá wa ní tó jẹ́ elder pastor. Wọ́n bá sọ̀rọ̀ kan wọ́n ní ẹni tó sùn sílẹ̀ kan ní ikú kàn. Oníyẹ bàbá ní yẹn. Ẹlòmíì ṣàìsàn lẹ́nu pé ó ti kú, ọtí kò ní mú o. Nígbà tí ikú á lọ mú ẹni tó wà hale and hearty. Mo tí mo sọ ní pé àìsàn kì í ṣe òpin èèyàn. But ikú which can come at any time is the end of every man. And the moment that end comes,
praise God. Ní ojú ẹsẹ̀ tí òpin yẹn bá ti dé bíbélì sọ pé bíbélì ní a ó jí ìyìn bí a ṣe lo duration ọba lórí yẹ̀pẹ̀ yìí a wà lọ sọ fún ẹ tó rán wa wá sáyé. Romans chapter 14. Bẹ́ẹ̀ mo rí nǹkan bẹ̀ tó bí bíbélì wà kó kà á. Anybody there with the Bible? Olúkúlùkù wa ni yóò jí ara rẹ̀. Ẹ jókòó mà, ẹ bá káyọ̀ òyìnbó ẹ̀. So then every one of us shall give account of himself. A ti sọ yìí pé mo ti lọ o, mo ti dé o, bí mo ṣe rí rèé o. That is why you must think of your head. Tó o bá kúrò ń bí, tí wàá dẹ̀ fara níwájú ẹni tó ní kó wá sáyé, kí ni wàá sọ fún tọ́ yẹn náà? What will tell that God that you have come here to do? Praise God. Kí ló fẹ́ sọ fún Ọlọ́run pé o ṣe nígbà tó wá sáyé? Ọlọ́run á ràn wá lọ́wọ́. Number 4 reason why we have to consider our head. Ìdí kẹrin tá a fi gbọ́dọ̀ ronú òpin wa náà ni wípé nígbà tá a bá ti kúrò níbi tí òpin yẹn dé tá a láti jí ara wa fún Ọlọ́run. Amen. Mo tún láti wọ́pọ̀ ní o wípé ayé wa kì í ṣe tá a wá waste. Ohun tí ẹni tí ó mọ wá sáyé sọ wípé ẹ lọ lò ó kẹ́lẹ́ bá rí àbọ̀jẹ́ fún mi ni. Nígbà tí òpin ẹ bá dẹ̀ dé nǹkan kan máa ṣẹlẹ̀. Hebrew chapter 9:27. Ìdájọ́ nígbà téèyàn bá ti kú tó dẹ̀ ní ẹbísí láti lọ jí tó wá ṣe láyé fún Ọlọ́run. The next thing ni wípé Ọlọ́run wá gbé kalẹ̀ ó jẹ̀bi ní àbójarí lórúkọ Jésù àníjẹ̀bi Ọlọ́run. Àfihàn fún wa nínú ìtàn Lásárù àti ọlọ́rọ̀ nínú ìwé Lúùkù orí 16 Luke 16 láti verse 22 sísàlẹ̀. Bíbélì yes ẹ̀ka. Ó sì ṣe yes. alágbèékú. Alágbèékú. A sì tí ọwọ́ àwọn áńgẹ́lì gbé lọ sí ọkàn àyà Ábúráhámù. Àti ọwọ́ àwọn áńgẹ́lì gbé lọ sí ọkàn àyà Ábúráhámù yes. Ọlọ́rọ̀ náà kú pẹ̀lú. Ọlọ́rọ̀ náà ń bọ̀ ìyá mi ń bọ̀. Alágbèékú ẹ sọ pé alágbèékú mi ò gbọ́ ẹ sọ dáadáa. Alágbèékú ìtumọ̀ ní pé ẹni tí ò jẹ́ nǹkan kan máa kú, ẹni tó ń tọrọ máa kú, ẹni tó ń fún yín máa kú, oníhòòhò máa kú, aláṣọ máa kú, everybody will die. Yes, kí ló tẹ̀lé mọ́nú wa? Ọlọ́rọ̀ náà sì kú pẹ̀lú. Ọlọ́rọ̀ náà sì kú pẹ̀lú. A sì sí. A sí mọ́tòmá. Alágbèékú. Ọlọ́rọ̀ náà sì kú pẹ̀lú. Ìbátan méjì wá kú. Lẹ́yìn ikú wọn, wọ́n wáyé láti dojúkọ ìrìn àjò ayérayé. Ní ipò òkú. Ní ipò òkú. Yes. Ni ó gbé ojú rẹ̀ sókè. Ó bẹ nínú ìṣòro. Thank you ma. Ó sì rí Ábúráhámù ní orí òkè. That is okay, that's okay, that's okay. Àti ọwọ́ àwọn áńgẹ́lì gbé alágbe lọ sí ọkàn àyà Ábúráhámù níbi ìsinmi torí pé nígbà tó ń give account ẹ̀ fún Ọlọ́run tá a ṣèdájọ́ rẹ̀ ibi ìsinmi ló tọ́ sí. Ọlọ́run náà dẹ̀ kú nígbà tó ń give account rẹ̀ fún Ọlọ́run ibi tó tọ́ sí ní ibi oró lórúkọ Jésù lẹ́yìn ayé yìí a ò ní parí sínú iná. Ẹ lọ pé àmì ṣe wá rí ìrìnàjò ayérayé yìí ayé yìí láti máa pinnu bó ṣe máa jẹ́ bá a ṣe máa rìn. Ìgbà tí Lásárù kú kọ́ ló ṣe pinnu bó ṣe máa rìn àjò ayérayé ó ti pinnu ẹ̀ láti ayé. Ọlọ́rọ̀ pàápàá ìgbà tó kú tọ́kọ́ ló ṣe tó pinnu ó ti pinnu láti ayé níbà yìí bó ṣe máa rìn àjò ayérayé. Ẹ̀yin ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi lálẹ́ yìí ní àyájọ́ irú ọjọ́ dáradára yìí kí ni ìpinnu tiẹ̀ náà bí ṣe fẹ́ lu ìrìn àjò ayérayé? Bàbá Ola Omonitan àwọn ti ṣe tán o, wọ́n ti rìnrìn àjò, wọ́n ti pinnu ibi tó máa já sí. Ó kù àwọn àtẹni tó lọ́rùn wá sáyé, wọ́n ti lọ jí ìfún ọgbọ́n kó láyọ̀ tí wọn. Èmi àti yìí ṣe ní àǹfààní. Ẹ sọ pé mi ní jẹ̀bi, ẹ sọ lẹ́ẹ̀kan sí i lórúkọ Jésù wa ò ní jẹ̀bi.
ẹ̀yin ọmọ Ọlọ́run torí kó má bàa jẹ̀bi ló ṣe wà nínú ìsìn láṣálẹ́ yìí torí kó lè bá a ní ìrìn àjò àlàáfíà lẹ́yìn ayé ló ṣe wà nínú ìsìn àṣálẹ́ yìí ìwé ìṣàkóso orí kẹrin ẹsẹ̀ kejì lásán wípé torí kò sí orúkọ mi tàbí fún mi tàbí lè gbàgbọ́ lábẹ́ ọ̀run bí kò ṣe nípasẹ̀ orúkọ Jésù àwọn tó bá ní Jésù yẹn nìkan ní ìrìn àjò wọn lẹ́yìn ayé máa dà kí ni ìpinnu ẹ màmá kí ni ìpinnu ẹ dádì kí ìrìn àjò ẹlẹ́yìn ayé kò lè bá a dà ayé ni wàá ti pinnu ẹ ǹdẹ̀ sí nǹkan kan mi tó fi lè pinnu ẹ bí Jésù Olúwa lórúkọ Jésù ló dára fún wa ìbẹ́ ká sọ fún Ọlọ́run báyìí jókòó yẹn torí ojú ọjọ́ yẹn sọ fún wa pé ká má pẹ́ Olúwa jẹ́ kí n lè pinnu fún ọ let me be able to decide for you kí let my desire be unto you jẹ́ kí n lè pinnu fún ọ jẹ́ kí n lè dúró fún ọ ẹ pé orúkọ Jésù ẹ gbàdúrà. ní orúkọ Jésù àwọn ọmọ àti àwọn àbúrò àti gbogbo ẹbí la mú wá síwájú ìwọ Ọlọ́run ó ti mú ọmọ rẹ wá sọ́dọ̀ rẹ àwọn tó kù sáyé nì ọwọ́ àlàáfíà àánú láti òkè wá Olúwa fi gbé wọn ró bàbá ti kọjá lọ Ọlọ́run tí kìí kú bàbá tó ti gbogbo bàbá lọ bàbá tó gbọ́ àwọn bàbá tó pèsè fún àwọn bàbá àfọwọ́lé ọlọ́wọ́ máa pèsè fún wọn. Jenifa. ọ̀pẹ́ Samuel náà tẹ́wọ́ gbà bí a ti bẹ̀rẹ̀ sí jáde lórúkọ Jésù náà wá sàrà wa níbẹ̀rẹ̀ ní àárín àti ilé òkè kárí ọ níbẹ̀ ògbó ní forúkọ lára ní Paris tàbí ọ̀gá lórúkọ Jésù Kristi Olúwa wa. The family house is popularly known as Ilé Olobo. His father was so keen in rearing of pets to the extent that he was able to domesticate these animals to the extent of even speaking to them and they responded to him. And at times he used to send them on errands. And the people around refer to that house as a sort of recreation center or an amusement park. At the tender age of 5 years, he moved with his grandmother, Mrs. Deola, whom he loved so much. And this grandmother happened to be a meat seller. He had a rare opportunity of finishing his elementary education in 1948. He used to be a funny man from childhood. That is, he used to amuse people and make people around him laugh. After his primary education, her mother went to the great beyond and he had to move back. The grandmother went to the great beyond and he had to move back to his mother. Because, like I said, he used to amuse people, used to make them laugh. He was so loved by so many people, to the extent that whenever he is speaking with them, they do not always want him to leave. And many people wanted him to remain in his father's house. One day he came to
to his father's house for a weekend. And when the meal was being served, he was given a bowl of food without meat. And he requested that he would not eat that food except meat is provided. And from that occurrence, or the incident of that day, he derived his popular name called Ajimajasan, meaning that you can't eat food without meat. I don't know how many days I have not to live. Mi ò mọ iye ọjọ́ tó kù tí mo fẹ́ lò níbí. As we all standing together, Bí a ṣe ń dúró papọ̀ báyìí. death is certain and close to one person and the rest of us. Ikú dájú ó dẹ̀ súnmọ́ ẹnìkan láàrin wa ní púpọ̀. And we don't know who that person will be. Àdèmọ̀ ẹgbẹ́ wọn lè jẹ́. And that is why you need to talk to God. Tó fi láti bọ́lọ̀ sọ̀rọ̀ yẹn. Oh God, Olúwa. the number of days remaining for me. Iye ọjọ́ tó kù kí mo fẹ́ lò láyé. Help me to serve you in fear and in humility. Ràn mí lọ́wọ́ kí n lè sàn nínú ìfẹ́, nínú ẹ̀rù àti nínú ìrẹ̀lẹ̀. That I will be acceptable on the last day. Kí n bá jẹ́ ìtẹ́wọ́gbà ní ọjọ́ ìkẹyìn. Shall we pray that Ó yẹ gbàdúrà. There are one or two things I want to say about him before I go to the scripture. Mo ní àwọn nǹkan kan láti sọ ní ìwọ̀n àbí méjì nítorí ọ̀sùn ìlú mímọ́. I know him to be a very humble and gentleman. Mo mọ̀ báyìí bí bàbá tó ní ìrẹ̀lẹ̀ tí wọ́n dẹ̀ jẹ́ ènìyàn kan tí ó. He was a man that feared God. Jẹ́ ènìyàn tó bẹ̀rù Ọlọ́run. He was a man that respected the word of God. Bàbá yìí jẹ́ ẹni tí ó bọ̀wọ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run. He was a man who was not blowing the trumpet the way he served God. Bàbá yìí kì í ṣe ẹni tó ń fọn rere bí ó ti ṣe Ọlọ́run sí. And was a committed man, and many times he would book appointment with me that he want to see me, and many times we may sit together and discuss for hours, sometimes 3 hours. Bàbá yìí jẹ́ ẹni tí ó farajì ọ̀pọ̀lọpọ̀ ìwà ni wọ́n ní àwọn fẹ́ rí i tí a ó sì jókòó sọ̀rọ̀ bí wákàtí mẹ́ta. We have so many questions from the scripture. Bàbá yà bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè nínú ìlú mọ́. And we have so many questions from the contemporary world. Wọ́n lè bèrè àwọn ìbéèrè nínú ayé tí a ń lọ lọ́wọ́lọ́wọ́. From what I know him to be. Àti pàápàá ní nǹkan tí mo mọ̀ sí bàbá yìí jẹ́. Maybe he would have been a pastor. Bóyá bàbá yà bá ti wá ní olùṣọ́ àgùntàn. Maybe he would have been a pastor. Bóyá bàbá yà olùṣọ́ àgùntàn. Because he talked much on the line of the ministry. Torí kí wọ́n sábà sọ̀rọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́. Probably he has met some people like me, Ali, or some of you. Probably you have been more in the work of the Lord than every other one. Bóyá bàbá ká ní ojú ọ̀fẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ bàbá wa pàdé ní ibẹ̀ lọ́jọ́ ayé wọn bá dẹ̀rù ṣe Ọlọ́run. Ọlọ́run yóò wò yín láwòye yóò sì dára fún yín ọ̀rẹ́ tẹ́ wá kó ṣe ìtẹ́wọ́gbà Jésù Olúwa wa.
ọmọ òjòpọ̀lá lówù ẹ̀gbá ọmọ àlàkẹ́yìn ẹ̀gbọ́ ọmọ àṣekún ọlá ẹ̀wọ̀n ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ gbalẹ̀ bàtà fífàrà fín ọmọ ṣẹ́bùrú ṣe máa wọ gbàṣeṣe kọ́rin sẹ́mi ní kọ́ kógbóyọ̀ fún òfin ọdẹ mẹ́ ọmọ onílẹ̀ eléke. eyín ẹ̀yọ kan ọ̀yọ́ mbẹ́ àfẹ̀rìkì mẹ́fà tó kán bẹ́ẹ̀ ni èrìkì mẹ́fà péré lọ́kàn lẹ́yìn mọ́ ìyá mi èyí tó kù ó fìdí mọ́lẹ̀ ni bẹ́ẹ̀ kú wà láìtàlà yín jẹ̀kùn di. àfàìmọ̀ wọn ò ní fi ọgbà pààrọ̀ ní ìlú ni. tó lè fi mí gbà pààrọ̀ bẹ́ẹ̀ tó sì tó yẹ ọ ní. mọ̀ ń gbádùn ẹ̀. kí àlàyé kí ìtumọ̀ kí ló ṣe ń pè mí. sọ mọ̀ pé Alhaji Musiliu Haruna Sọlá bàbá rẹ̀ bàbá mi ni ó sì ń bú bàbá mi. Ìjẹ̀bú Ìjẹ̀bú Musiliu. máa wá káàkiri ńgbà tó ọ̀dà mọ̀ ọjẹ́ kò kèsọ́dọ̀ mi ń bì yìí. kò burú gbà náà o Musiliu òun lágbá yìí o ṣé lóòótọ́ Musiliu ó lè jẹ́ ẹni tó mọ̀ rí àmọ́ mo mọ̀ wípé bàbá tiẹ̀ àti bàbá Musiliu wọ́n jọ jẹ́ they are not an contemporary. Haruna Sọlá is my vagabond father. àfi vagabond náà gbogbo èèyàn ní òkú ìgbẹ́ bá ní máa bá tán ṣé àmọ́ pé ń tẹ́bí bá pa bébí bá pa ìyàwó lé wèrè yóò jẹun wèrè gbẹ̀yìn náà ni ìní mọ ọjà ọ̀fẹ́ bọ́ lọ́wọ́ tán ọ̀fẹ́ gbajúmọ̀ tán ó ti mọ̀ pé Haruna Sọlá o gbogbo ayé náà mọ̀ torí náà ẹ̀ẹ́dẹ́gbẹ́jọ́ ìrìn ni anyway. ọ̀tàn tó ọ̀gbọ̀rí ọ̀fẹ́ gbọ́ lónìí. mo fẹ́ gbọ́. èmi ò tiẹ̀ ṣetán láti pàtàn fún ọ bí ó ṣe pé ká ṣàṣeyẹ fún ọ̀gá mi bàbá mi tó dolóògbé. lálu tó bá yẹ báyìí èmi mọ̀ pé Ìbàdàn lọ́kàn Ìbàdàn lẹ́rú Ìjẹ̀ṣà wọ́n gbà pé lálu ló wù ọ́ dàgbà tó sì fún ọlọ́mú tó fi dàgbà. bẹ́ẹ̀ni. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo Ìjẹ̀bú lọ́dà àwa tá a bá Haruna Sọlá tán a mọ̀. ṣé wọ láti Ìjẹ̀ṣà. bẹ́ẹ̀ni Ìjẹ̀bú náà béèrè lọ́wọ́ Musiliu ẹ̀yẹ́ ẹ̀yẹ́ torí ọlọ́run sáàmù Ìbàdàn Ìjẹ̀bú sáàmù Ìjẹ̀bú Ìjẹ̀ṣà ẹni bá mọ̀ Ìjẹ̀bú Ìjẹ̀ṣà kókó yé tìyẹ́ta. all right ẹ ń bá mọ Délé Odùlé níjẹ̀bú kó pé yes sọ́gà rẹ̀ kan ọlọ́mọ yà ẹ bá kà mọ̀ Délé Odùlé pírẹsì ọmọ mi náà káàkiri gbogbo àgbáyé ọmọ mi náà tó tún péjọba léjọba lọ ọyọ ìkájú kan lọ ìlú nílùú mr latin ọmọ wa ni latin níbi èmi gbà yọ sí ọ̀nà. mo mi sọ fún ọ pé Ìjẹ̀bú Ìjẹ̀ṣà Ìjẹ̀bú àti Ìjẹ̀ṣà they are vagabond. Ìjẹ̀bú lọkọ Ìjẹ̀ṣà yes ọtọ bẹ́ẹ̀ kọ pé kò rí bẹ́ẹ̀. Ìbàdàn lẹrú Ìjẹ̀bú pàbí ọlọ́rọ́ pàbí. ó kú ìlédè ẹni rẹ tọ́lá Ajimajasan tọ́sẹ̀bẹ̀ tó rọrùn rẹ Délé Odùlé àkọ́bí olóòkú ń ká ẹ mọ̀ kú ìlédè ẹni rẹ tọ́lá Délé mi president sọ bá mi tọ́jú láti mi o ọmọ àwọn dìdìní tó wá di president lọ́jọ́ tó ní. kẹ́nu rẹ̀ ó ya. ní dìdìrín ní ẹ̀yin kò sọ pé dìdìrín lọ́gá rẹ tó kú kó sọ pé dìdìrín ní pẹ̀sì wa náà. kò wú kò bàjẹ́ ó ṣàlẹ̀ dùn ara mi torí náà. Ajimajasan gbé
gbẹ̀yìn rẹ̀ sórí pẹ́pẹ́ níbi tí ó wọ̀ pàbí onídó pàbí lòló gbẹ̀yìn rẹ̀ sórí pẹ́pẹ́ èlò àwọn èkó déédé wọ́n sì kẹrẹ̀ agbélé ìmọ̀lẹ́ gbẹ̀yìn rẹ̀ sí o gbogbo èèyàn rẹ̀ sórí pẹ́pẹ́ Ajimajasan gbogbo èèyàn rẹ̀ sórí pẹ́pẹ́ torí ìwọ kò fẹ́ ìjà nínú ilé rẹ̀ ìwọ fẹ́ ìrọ̀rùn ló ń fẹ́ àjí gbogbo èèyàn rẹ̀ sórí pẹ́pẹ́ ní mọ́kànlá gbogbo èèyàn rẹ̀ sórí pẹ́pẹ́ ní mọ́kànlá. Délé rodò lé lọ́mọ́rán pa kò séwu lọ́rọ̀ rẹ̀ ọmọ tó dára. Mo ló ti délé obìnrin àkọ́bí aláìsí ìyẹn Ajimajasan ó fẹ́ràn àgbàlagbà ó kágbàlagbà mọ́ra lágbàlẹ̀ Olódùmarè yìí kú òmà nípa ẹlẹ́gbẹ̀ òtẹ́lẹ̀ kí ni mo kọ sókè yìí o kí ló yẹ èyí tí mo kọ sókè yìí kọ o kí ló yẹ àwọn èyí tí mo kọ sókè yìí ẹgbẹ́ o ìyóyè àlágà tí mo kọ sókè yìí nǹkan o ẹni fẹsọ̀ gbé èrè yìí ìgbà èrè. ọ̀gbẹ́ni president president ọ̀gbẹ́ni president ó ṣe é ṣe o ọmọdé lè hàn mí àjọyọ̀ rẹ̀ o ìtọ́jú ẹgbẹ́ wa ó wà lọ́wọ́ rẹ̀ ẹ ṣe o ọ̀gá di president ẹ̀bà mi wá láti lọ́wọ́ ẹ̀bà mi wá rí o kọ́gbẹ́ òun rẹ lọ kéde ibi wọ́n rí o kọ́gbẹ́ òun rẹ lọ ibi wọn bá ti mọ̀ kọ́gbẹ́ òun rẹ lọ ọmọ rẹ lulẹ̀ ibi wọ́n rí o kọ́gbẹ́ òun rẹ lọ torí pé orí kì í fẹ́ mu ẹ̀dọ̀ kì í dùgbìn òtútù yìí máa bá lálẹ́ odò àìká mẹ́mu àwìn okùn ìnáwó bẹ́ẹ̀ràn báyìí jù ó ní láti pẹ́ lẹ́yìn ewúrẹ́ pápá kìrìkìrì ó ṣojú àkélò àkébọ̀ nìjọba ẹlẹ́rọ ojú wọn ìyẹn kì í ṣe ta ádámù tó bá ti dàlù rẹ̀ kò jẹ́ rọpẹ́ fímọ́ torí pé orógbó yẹn ní ń bà sírí orógbó sílẹ̀ orógbó yẹn ní ń bà sírí ojú ọmọ aláyé ọmọ jẹ́ káwọn yẹ ibi wọn rí o ẹgbẹ́ kan ọ̀rẹ́ lọ. ẹ̀bá ní ipò ní ìwé mi ò pẹ̀lú. ọmọ àwọn ìpéjú ọ̀sán ní tẹ̀wé ní tèmi àyànfẹ́ péjú. ọmọ ìwé kọ́ wọ̀ láwùjọ péjú. ẹ bá fún wọn ní àtẹ́wọ́ bàbá wa dẹ́rùn pọ̀kọ̀ àti báwo lélẹ̀ ẹ pàtẹ́wọ́ dáadáa ẹ bá sún sẹ́yìn ẹ sún sẹ́yìn. ibi ìwé jẹ́ mìíràn láwà báyìí ẹ mọ́ wà pẹ̀lú bàbá wa àgbà bàbá wa ni wọ́n ọ̀gá wa ni wọ́n gbogbo nǹkan wa ni wọ́n nídìí iṣẹ́ òṣèré àgbà wo ni wọ́n bàbá ẹ kí gbogbo àwọn èèyàn tó ń wà ẹ̀dẹ̀ dárúkọ yín fáwọn èèyàn tó ń wà. ẹ kú oríire èmi ni Fẹ́mi Adéyẹmọ tí wọ́n ń pè ní bàbá ń gbá life. kí lẹ fẹ́ sọ nípa bàbá olóògbé Omonitan Àkànjì. ṣé ẹ rí bàbá yẹn bàbá gidi ni mo ti bá ṣiṣẹ́ rí kì í ṣe pé mo jọ yẹn o tó máa ń pè mí ṣiṣẹ́ gan kò dẹ̀ sí bàbá tó pè wá tí ò ní sanwó wa so èèyàn dáadáa ni kì í ṣèyàn burúkú inú mi tẹ kódà àsìkò tó wà lọ gan ó ń dùn mí torí pé àsìkò tí bá máa jẹ gbádùn gan ló wà lọ ṣùgbọ́n gbogbo àwọn ọmọ tó fi sílẹ̀ Ọlọ́run á tọ́jú wọn ní ṣe gbé. wọ́n ní níjọ́ kú erin oríṣiríṣi ọ̀bẹ là á rí ẹni tó bá dẹ̀ dá lójú ayé ẹ̀ tó bá kú tó yẹ kán fi hàn pé èèyàn tó dà ní. Ola Omonitan tí gbogbo wọn ń pè ní bàbá no regret èèyàn gidi ni. ọ̀gá wa ni wọ́n o torí mi ti mọ̀ wọ́n ti pẹ́
tá a dẹ̀ ti ń tẹ̀lé wọn ọ̀gá náà jẹ́ fún wa bàbá náà jẹ́ fún wa. Kò sí nǹkan tí mo fẹ́ sọ torí pé ọmọdé ò lè pàtàn àgbàlagbà ṣùgbọ́n ìwọ̀nba ìgbà àti àsìkò tọmọdé láǹfààní láti lò pẹ̀lú àgbà náà ló fi mọ ìwọ̀nba díẹ̀ nínú ìwà àgbàlagbà. Adúbàbá wa olóògbé Ọlánìpẹ̀kun Àkànjí Omonitan tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Ajimajasan baba no regret bíi aṣíwájú dáadáa tí wọ́n máa ń fẹ́ kí àwọn tó wà lẹ́yìn wọn kí wọ́n gòkè kí wọ́n jẹ́ èèyàn. Wọ́n gbàgbọ́ nínú òwe ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé ká fi iná tanná kò pé kí iná ó kú. Wọ́n gbàgbọ́ pé báwọn èèyàn bá tara àwọn gùnkè báwọn èèyàn bá tara àwọn dìde kò pé káwọn ó wálẹ̀. Orúkọ tèmi ni Èṣùbíyì first star actress ayogan ọmọláyẹlẹ Èṣùbíyì bọ́ọ̀lù ejó sàmọ́mì. ṣé ẹ ti rí mo sọ fún yín pé àwọn legend àwọn èèyàn tó yẹ pé àwọn èèyàn tí wọ́n jẹ́ pàtàkì tó ti ṣe wọ́n ti jìyà fún iṣẹ́ ìlànà àbápàdé lẹ́nu kí lè fẹ́ sọ nípa bàbá wa olóògbé Ajimajasan bàbá no regret. Bàbá wa Ṣọlá ọmọ aráyẹlẹ ọkọ Èṣùbíyì bàbẹjọ ọmọ aráyẹlẹ ọ̀gá gidi ni wọ́n o bàbá wa ni ẹni tó bá pass through Ola Omonitan ẹ mọ̀ wípé ó dángájíá torí pé wọ́n gbé ọwọ́ bí ọwọ́ àwọn bàbá wa Ògúndé àwọn bàbá wa Dóládìpọ̀ ọ̀gá Bello àwọn bàbá ẹ̀dá wọ́n jẹ́ ìṣẹ́ pé wọ́n dẹ̀ máa ń fẹ́ kéèyàn gòkè ikú wọn ó bá wa lójijì èèyàn rere ni wọ́n o èèyàn ni wọ́n aláàánú dẹ̀ ni wọ́n. Abẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláì. In the land the 5th of April 2019. In the land ṣe final burial ceremony. Bàbá wa pa Ọlánìpẹ̀kun Àkànjí Omonitan Ajimajasan bí ọ̀tọ́run sọ̀rọ̀ ń gbé. mo rí bá gbogbo àwọn àgbààgbà tó nílẹ̀ Ìbàdàn. Bẹ̀rẹ̀ látòrí kábíyèsí aláyélúwà ajé ògúngún nìsọ̀. Bàbá wa Adétúnjí. Gbogbo ẹgbẹ́ ilé tí ó dà ẹkú lédè bàbá wa Ajimajasan. Ọlá Omonitan bí ọ̀dọ́run sọ̀rọ̀ rẹ̀ bàbá Dénìkẹ́ Bàdérò. Bàbá Ọlámídé Omonitan bàbá àánú Omonitan àánú aya Ọ̀ṣọ́fọdú. Ajimajasan bàbá ọlọ́run wà bàbá ọlọ́run tó sì lẹ́ kó máa dún wẹ́rẹ́wẹ́rẹ́. Tí n bá ti wé ẹ̀dá mi lóhùn ikú pàbírí abírí ti kú ikú pàbírí abírí lọ́rùn ikú àkọ́kọ́ omi àkọ́kọ́ dànù kò sẹ́ni tí ò ní ikú láyé. Elédùmarè tó dá mi sáyé ìbà. Mo rí bá bàbá tó bí mi lọ́mọ Haruna Ìṣọ̀lá ìbà ẹ̀.
10 million. Torí tí o bá sárúná ìṣọ̀lá ta ló máa jẹ́ Musili Haruna ìṣọ̀lá. Ìbá bàbá mi 20 million. Tókò ń bá mi wí. Ó ti pẹ́ tó ti ń sọ̀yẹ́. Wọ́n ní kó ṣayé àgbàlá nílò òyìnbó dápadà. Èyí dúdọ́lá ó dọ̀là sí wa lára. Rírò ní tènìyàn, ṣíṣe ní tòlọ́hùn ọba. Ṣebí lẹ́yìn àtijọ́ náà ń sọ wípé ẹbí ti kí n gbọ́ yàrá wọn ní pàlàpàlà ìlú àpàlà. Pàlàpàlà ìlú àpàlà. Ìlú lẹ́yìn àtijọ́ àpàlà ti gbé bọ́dì ìmọ̀ bọ́dì mọ́lẹ̀ mọ́. Bala ìlà bala, bala bala ìlà bala. Mo yẹ mọ́sídé mo sàbàlà ní kílásìkà. Ọ̀rọ̀ ètò tí o kọ́ ò ń fẹ́ mi bá wa jẹ́. Mọ́sídé ìbàdàn tó bí ọmọdé lórí. Ètò tí o bá òun lọ lórí làwa jẹ́. Àkàlà pẹ̀lú púpọ̀ ayé ilé. Àkàlà pẹ̀lú púpọ̀ tí mo bá dí òun gbà díẹ̀ lọ. Ó sì ní ìdílé ìlú yìí lówó. Àgbàlá yìí lówó. Èlò tí a ní òdòdó ẹ̀rẹ̀ lọ́ọ̀bá. Àgbàlá yìí lówó. Àgbàlá yìí lówó. Èlò tí a ní òdòdó ẹ̀rẹ̀ lọ́ọ̀bá. Àgbàlá yìí lówó. Tó bá wá ṣe bí ẹ̀mẹ́ lẹ́yìn náà, ọdún padà lọ ṣe ń bọ̀. Ọba wa ẹ̀kú ìkọlẹ̀ gbogbo ọba wa erédùnmí gbogbo ẹ̀ àròlé ọ̀rọ̀ mìíràn. Ọ̀nì àbòní àtọ́lẹ́gbẹ́ mọ́ mi. Ẹ̀yin ọmọdé wọ́n yí ẹ̀kọ́rin fún mi kí n gbọ́. Nítorí bàbá wa tó lè lé ògbó Ajimajasan ọlá òní pẹ̀kún àgọ́jì. Ajimajasan bàbá tèmi tó pẹ́, tèmi tó pẹ́ ẹ̀rọ àgbàmọ́lá. Ọlọ́wọ́ ni Ajimajasan bàbá ṣẹ́gun, Ajimajasan gbọ́dọ̀ lóògbé. Bóyá gbogbo ẹ̀yin ọmọ Ajimajasan ẹ̀kọrin wípé látòrí ẹ̀dẹ́ níta àròlé.
bẹ̀rẹ̀ ọmọ sọ tèmi fẹ́mi o wàjẹ́ pé lórí ọmọ sọ tèmi fẹ́mi o. Adéníkan Adéró Ọ̀nàmídé ọmọ lẹ́ẹ̀kan àánú ọmọ lẹ́ẹ̀kan ọlọ́run náà lọ́run tó sì tèmi tó pẹ́ ń ṣẹ́kù ṣẹ́kẹ̀ gbogbo yìí ọmọ lásán tèmi fẹ́mi o ìyálàjẹ ọmọ lásán tèmi fẹ́mi o ẹ̀sán owó sùn ẹ̀sán owó àti ọmọ lásán tèmi fẹ́mi o. Àkúlé ẹ̀fọ́ àkúrọ́tì bàbá wa bẹ́ẹ̀rù bọ́bọ́ bàbá wa bàbá lórí o bàbá wa adéré ìwé ọláìyá àyọkà ojúgbà akíkúnmí ọ̀lọ́fin. Gbogbo ní tíátà tó fẹ́ ń bí ẹ̀fún lẹ́dọ̀ bàbá wa Ajimajasan Ajimajasan nínú tọ́nu sọ́nu lé òun ní bàbá wí. Bàbá wa Ajimajasan sùúrù Ajimajasan sùúrù ọ̀rọ̀ mi sùúrù ọ̀la òní pẹ̀lú àkọ́bí ọmọ ìkan. Ajimajasan ikú ìtàkùn owó àbà fún lọ́wọ́ ikú ìbáfẹ́ ọ̀rọ̀ àbàrà kòkó. Nítorí ìtàní ayé nítorí ìtàní àkọ́jọ́ Ajimajasan tó ló lóògbé o. Ajimajasan bàbá àwọn kí ó dánwò sọ̀rọ̀ ló. Ẹ̀yin ọmọ Ajimajasan ẹ̀ ń pèrè tàbí ẹ̀ ń pèrè. Ìjọba bàbá tó dé Naija ìlú wa àgbọ̀tọ̀ wọn pàdé mi. Ìdílé tàbá kú sọ̀dí láti olókùn jọ ní ìrísí lẹ́kọ̀ọ́ jẹ́ kí n jọ ṣé kí n sára bò. Dada ẹ̀yin ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ọmọdéni ẹ̀wẹ̀dẹ̀. Ẹ̀yin ọmọ Rotimi ẹ máa sọ fún dádì wípé dádì ooo wọ́n jẹ́ wọn mọ́ dádì ooo wọ́n jẹ́ wọn mọ́ ẹni lẹ́yìn kò ní rí bẹ́ẹ̀ àwọn lójú akọ́lágbá lágbé sẹ́nu tírélà àgùntù wẹ̀. Ẹ̀jẹ̀ tó máa lọ fẹ́ àwọn ọmọ Rotimi ọmọ ilé ẹ̀kọ́ Ajimajasan gbogbo òṣèlú àwọn MC ó sì ní ìwúrú ọmọ ọmọ ìlú gbẹ̀ngà ẹ bá mi gbé dàbí lánàá òun àdé